kí ni ìbá dé, kí là bá ṣe. Hello? Good afternoon. Yeah, I'm on live show. I'm on. Okay, let me see. Ẹ jẹ́ má pè ní kankan ṣe gbọ́. Hello? Okay. Mo tẹ̀ ti fẹ́ yọ kó síbẹ̀. Okay, mo gbọ́. Ẹ má sọ̀rọ̀ lọ. Hello, sir. Hello? Hello. I've been a silent watcher for a very long time, sir. Oh, yeah. But during Kwame and Dorcas problem, I think I was on Bukki show one day. Yeah. Your wife commenting, and I believe she was supporting Kwame. And I know that's why they said maybe you are Kwame's friend, sir. Okay. Is that all? That's right. Okay. Yes, sir. Okay, no problem. I will reply to that. Thank you, sir. Yes. Sherry, excuse me. Ọlọ́run má jẹ́ kí ilé wa dàrú. Mọ̀ nǹkan tẹ́ni sọ ni mo fẹ́ reply o. Sherry ń gba politics. Èmi ń ṣe Trump. Ìyàwó mi ṣe Hillary. Ṣọ́ọ̀ṣì olúkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Èmi lè láìkì màmá. Kíyàwó mi lóhùn láìkì màmá. Ìyẹn ò ní bà fámílì mi jẹ́. N tó bá ń ṣe, n tó hùn ló lè ṣe. Èmi kọ́ ni màmá sọ fún ìyàwó mi pé ó yá ṣe báyìí. Má ṣe báyìí, ó yá ṣe báyìí. Àgbàlagbà ni. Tíyàwó mi bá kọ́mẹ̀ntì tó bá ń support Kwame, òun ni kó support Kwame. Ìyẹn mi ni pé nítorí tí support Kwame kí wá lọ bá pé kí fi darí mi rú. Ó ní choice. Ó ní she's an adult. Ó lè decide on her own. Èmi lè gba báyìí kò ní lọ. Òun ò fẹ́ gba bẹ́ẹ̀ pé kí n gba báyìí. Kò yé yín. Nítorí ẹ̀mí ń ṣe pé ilé mi ò fi bẹ́ẹ̀ dàrú ni anything tó bá máa affect family wa kì í gbé wá. N tó bá ti ṣe ní Facebook ló máa dúró sí. Mi ò ní béèrè lọ́wọ́ ẹ pé kí ló lọ ṣe ní Facebook. Kò yé yín. N tó bá wù ló lè ṣe kò affect family mi. Kò yé yín. Kò affect family mi. Pé olọ yíṣu comment níbi kan ẹgbẹ́nu sọ̀n kórí ò pé orí ò dá. Àgbàlagbà níyàwó mi. Àìmọye òun àti Gistlover. Tẹ́ bá mọ̀ ìjà tóun àti Gistlover ti jà. N tóun ló ṣe. Kò affect family mi. Èmi ò tiẹ̀ rí ná. Wọ́n support Kwame kò support Kwame. That is our own problem. Nígbà tẹ́mi support Trump tóun support Hillary. Ibi tó mọ nìyẹn. Nígbèdé wa délé wa. And that is why I have a good family. Èmi kọ́ ni máa pàṣẹ fún ìyàwó mi pé nǹkan báyìí ló gbọ́dọ̀ like nítorí pé mo like ẹ̀. Okay, Dorcas ò like Dorcas ó gbọ́dọ̀ like Dorcas. Ìyàwó mi like Dorcas now. But kò like shitting. Okay, tó bá tẹ̀ decide lẹ́nìí ìyẹn ìyàwó mi tó bá ní okay o. Díà mi ò like Dorcas mọ́ òun nìyẹn. Tó bá wá bá mi lé nítorí pé mi ṣe ti màmá mọ́. That is our problem. Online nìyẹn. Mistake tẹ́lẹ̀ mi dẹ̀ máa ṣe nìyẹn. Ẹgbẹ́ online problem. Ẹgbẹ́ sínú family. Àwa da family yín rú. Ọkọ mi ò like àwọn ewé nation o. Èmi dẹ̀ lékẹ́ odó nation ní mi ò. Ẹ̀wá máa bọ́kọ yín jà nílé. Lọ́rọ̀ oṣòdó ó ṣe ayé. Ìyẹn gbọ́dọ̀ dúró ní online. Tẹ́ bá ti délé yín ẹ má tẹ̀ sọ̀rọ̀ débẹ̀. Kò yé yín. Nǹkan tó mú ìyàwó mi kó ṣe òun ló ń ṣe. Ẹni bá dẹ̀ rí comment ìyàwó mi ẹ bá mọ ẹni tó mọ bí ìyàwó ṣe máa ń comment. Ó máa ń comment nígbà mi bẹ̀ ẹ fẹ́ lè ní pé kẹ́ ẹ̀ là ń kó. Títí ẹ̀ nìyẹn kò affect family mi. Mi ò dẹ̀ ní pray kó jẹ́ pé nǹkan Facebook ló máa dá family mi rú.
àní gbé débi àní gbé dénú gbé wọnú family ọ̀tọ̀ Facebook ọ̀tọ̀ à ń cruise ni nǹkan tí mo fi ń cruise kò wá nígbà nǹkan tí mo gbé dání tó máa affect ọmọ affect èmi náà affect entire family tó máa wá affect ẹ̀ tẹ́ bá ti mọ̀ ẹ́ pé ìyàwó yín ní right ẹ jẹ́ kó ṣe right tiẹ̀ tẹ́ bá ti rí pé ohun tó ń ṣe yìí kò lè affect family yín ẹ overlook ẹ̀ kẹ́ jẹ́ kó máa ṣe kí wá ṣe pé nítorí mo jẹ́ donation sìn kó wá lọ kọ́mẹ́ǹtì sọ́dọ̀ ewé kí wá bẹ̀rẹ̀ sí ní bu ó rí pọ́lọ́ sí ní ẹ́ bá lọ sí lọ kọ́mẹ́ǹtì sí kinní kan ó dẹ̀ mọ́ pọ́dọ̀ tí n bá tẹ̀ rí gan I don't need to ask her n tóun ló fẹ́ ṣe ó ní right láti make a decision ti tiẹ̀ kì í ṣe pé gbogbo nǹkan tí n bá ti fẹ́ lòun náà gbọ́dọ̀ fẹ́ ó ní mo sọ yìí ngbà politics Trump lè mí mú ó dẹ̀ lóhùn mú Trump Hillary ló fẹ́ lọ fún ṣé Trump òun ò ti ṣe ọdún mẹ́rin ẹ̀ kò ti lọ kí wá fìyẹn bà family mi jẹ́ àbí Trump ò ti lọ lẹ́yìn ọdún mẹ́rin Hillary gan wọlé kéèmí wá gbé yẹn kí wá fi bà family jẹ́ ibi tẹ́lẹ̀ omi ti ń ṣe mistake nìyẹn ìyàwó ẹ̀ ṣe ẹ má attach ìyàwó mi mọ́ mi tó bá di dọ̀rọ̀ Facebook yìí ẹ má attach ẹ̀ mọ́ mi rárá kì í dẹ́ ṣe pé mi ń control ilé mi mo máa ń control ilé mi but Facebook kò sínú problem wa kò yẹ yẹn tó kọ̀ tó sìn Facebook problem kò sínú problem wa kò dẹ̀ ní dalé mi rú so ìyẹn bí yẹn ṣe jẹ́ nìyẹn òun ló ní decision tó fẹ́ make jẹ́ kó make ẹ̀ kò affect family mi in any way tó tọ́ bí sọkúsọ kò affect family mi in any way so nítorí pé wá bẹ́yẹ́ ó support Kwame àbí kinní kan ẹ mọ̀ pé kọ́mẹ́ǹtì ìyàwó mi ń gbà mí gan tó bá kọ́mẹ́ǹtì báyìí máa ń pẹ́ ọmọ yìí àgbàlagbà ni kì í ṣe ọmọ ìkókó tí máa ma control bíi bébì ó ṣe lọ kọ́mẹ́ǹtì ń bẹ̀ yẹn kí ni tó ṣe sọ fún mi àbí ṣe yẹn lẹ fẹ́ kí n máa sọ so bó ṣe jẹ́ nìyẹn ẹ jẹ́ ká máa gbọ́ Kwame lọ Ọlọ́run ní dálé gbogbo wa rú àwọn tí ilé wọn dẹ̀ ti dàrú náà Ọlọ́run á bá wọn tutù but àwọn kankan wà tẹ́ gbọ́dọ̀ overlook pé ok kí ni tó máa bá mo ní nǹkan tí mò ń ṣe inú ilé mi ẹni tí ò ní life ló máa sáré pé wọ́n tiẹ̀ kàn ń wo show mi ní ìtì ìrírí bóyá wá ló ta màmá sọ̀rọ̀ wọ́n bọ́ ta bàbá sọ̀rọ̀ wọ́n bọ́ ta àǹtí sọ̀rọ̀ wọ́n bọ́ ta ọ̀rẹ́ ẹ̀jọ̀ torí Ọlọ́run kí ni ìṣòro lórí social media yìí gangan kí ni problem tó wà lórí social media yìí tẹ́ ẹ lọ gbé jẹ́ fórí kí n tèmi àti tiyín kí ni tèmi ẹ wúrú ẹ̀gbọ́n yẹn bó ṣe dàgbà tó yẹn kéèyàn máa sọ pé ó ń báyàn kan sọ̀rọ̀ Ọlọ́run má jà wà lóko ẹrú má sọ wá sábẹ́ ìdè odindi baálé ilé èèyàn ṣérú ẹni mo lè sọ pé èèyàn kan mo mọ̀ rí òun báyàn kan sọ̀rọ̀ who does that àwa rí tó wá sọ pé èèyàn kan wá ń ṣe ṣó lánàá wá ní wọ́n tẹ love and like lọ́dọ̀ tèmi ṣe lè bá wa screenshot ẹ̀ jáde mi ò tẹ̀ rí orúkọ wọn rí kí n rí Epagoyimika ìsúwọ́ṣì lórí ṣó mi rí kọ́ tẹ̀ má kọ́mẹ́ǹtì kí n rí pé wọ́n tiẹ̀ kàn ń wo ṣó mi ní ìtì ìrírí. ṣe é gbọ́ ẹni tá a dẹ̀jọ́ sọ̀rọ̀ lójoojúmọ́ nìyẹn o mi ò ń wo ṣó ẹ̀ tí n bá fẹ́ wo ṣó ẹ̀ mo máa prefer kí n stream ẹ̀ torí tó bá ṣe ṣó mi lè bu ní ọ̀dọ̀ ẹ̀ àmọ́ tí n bá stream ẹ̀ lọ́dọ̀ mi màá lè kọ́mẹ́ǹtì bí mo ṣe fẹ́ mi ì dẹ̀rọ pé ní gbogbo kọ́mẹ́ǹtì mi tẹ́ ti rí nígbà tí mo ń stream show Kwame yìí mi ò rò pé ríbi kankan tí mo ti sọ pé Kwame you are doing good nínú kó tó máa ṣe ṣókè tó máa bolé ẹ má bẹ̀rù Ọlọ́run kò sí nǹkan tá a fẹ́ fi rọ́ṣe kí ni mo wí ẹ jẹ́ ká máa bẹ̀rù Ọlọ́run kò sí nǹkan tá a fẹ́ fi rọ́ṣe tẹ́ ẹ bá ti rí evidence tọ́ bá wá bá yín pé ó ń tẹ love and like n tó jẹ́ kí n like màmá nìyẹn màmá béèrè pé evidence dà ó ń tẹ love and like ok ṣé o lè fún wa evidence ẹ wo àfi bóyá tẹ bá ṣẹ̀ṣẹ̀ lọ open another Facebook bóyá ẹ wá forúkọ mi sí tẹ love and like ló lè ṣẹlẹ̀ ní òun wo show ẹ̀ wọ́n ṣe ń jà tó máa prefer kí n stream ẹ̀ ni
àbí kí n wá bí tó ti stream ẹ̀ ẹ̀ wá wò ó sìn ṣe àmọ́ pé Kwame ti wá tẹ́lá ẹ láìkì inú ṣó mi látàrí pé ẹ believe pé à ń sọ̀rọ̀ látàrí pé ẹ believe pé ọ̀rẹ́ mi ni ìkanra ẹ̀ ló fi wá sí péjì mi lánàá tó tẹ láìkì tó tẹ lọ́ọ̀fù ìkanra pé irọ́ lẹ̀ ń pa ókè tí n bá tẹ̀ wá tẹ láìkì tí mo tẹ lọ́ọ̀fù òun kí lẹ fẹ́ ṣe ló fi wá ṣe yẹn ẹ máa di òtítọ́ mú ẹ máa wá gbogbo dájú kẹ́dẹ̀ di òtítọ́ mú pé òtítọ́ rèé ẹ lè gbé púfẹ̀ jáde ipe mo lọ sí péjì Kwame Tolúwani Debby blog àbí Tolúwani Debby blog àbí Tolúwani Debby Kwame tẹ́ máa rí láìkì mi bẹ́ẹ̀ tẹ́ bá rí ẹ gbé jáde àmọ́ wọ́n ti wá purọ́ ẹ jẹ́ ká bàjẹ́ ìmọ̀ tẹ́ fẹ́ gbà mí gbogbo rádaràda yẹn kí lẹ fẹ́ gbà nú ẹ̀ kò sí nǹkan tá à ń gbà nú à ń purọ́ mọ̀yàn nǹkan tó máa ń dùn yàn gan ni pé ká máa purọ́ mọ̀yàn kẹ́dẹ̀ máa sọ continuously kẹ́dẹ̀ máa sọ kẹ́ má gbẹnu dákẹ́ kẹ́dẹ̀ máa sọ pé àníṣe báyìí ni tẹ́yìn kan fúnra yín tẹ́ máa mọ́nú ara yín pé nǹkan tẹ́ ń sọ ìkò rí bẹ́ẹ̀ tẹ́yìn kan máa jókòó tẹ́ máa sọ pé àwọn tí mo sọ yìí ó akọ̀fin purọ́ mọ́ ni torí bó ṣe sọ́ngbà yẹn ẹni tó bá gbọ́ ṣò Bukki ó wọ́n máa bìlífù ẹ pé lóòótọ́ ìmọ̀ àti Kwame ń sọ̀rọ̀ lójoojúmọ́ ni kò dẹ̀ rí bẹ́ẹ̀ ọmọ ẹ̀ tún jáde ó tún ní kò rí bẹ́ẹ̀ ẹ̀ẹ́dẹ̀ jáde kẹ́ tún sọ fáwọn followers ni pé ẹ má bínú ẹ̀yin followers wa o à ń purọ́ mọ́ wọn ni o ó jáde kó tún sọ púpọ̀ nù wọ́n sì ngàn dèní lé ni wọ́n sì bìlífù pé lóòótọ́ ìmọ̀ àti Kwame ń sọ̀rọ̀ ni púpọ̀ nù wọn dèní lé ni wọ́n sì bìlífù pé ìmọ̀ àti Kwame ọ̀rẹ́ ni wá ká ní pé Kwame ń gbé Amẹ́ríkà ni wọ́n á fẹ́ lè sọ pé ilé mi ló ti ń jẹun àbí mo lọ ń jẹun nílé ẹ̀ ibi tẹ́ picture ẹ̀dẹ́ ni o pé àníṣe wọn ò lè ṣe kọ́ má pera wọn bó ṣe ń sọ lọ́dọ̀ ẹ̀ nìyẹn pẹ̀lú bí mo ṣe jáde tí mo bá ẹ jà tí mo bínú ó ṣe kí yẹn gan ti fún ẹni sáì ní pé nǹkan tó ń sọ yìí kò sí rọ́ńbẹ̀ ó ṣe kí yẹn gan ti kó ti táì lómi lógo wípé nǹkan tí mo sọ pé àwọn pípọ̀ yìí ń sọ̀rọ̀ yìí bí ọkùnrin yìí ṣe jáde tó sọ̀rọ̀ yìí kò sí rọ́ńbẹ̀ gbọ́ tó bá purọ́ mọ́yàn inú máa ń bíyàn gan owó mọ́ ni tó bá pa irọ́ mọ́yàn inú máa ń ṣìyàn bí báyìí ṣe ń purọ́ mọ́ mi pẹ̀lú ẹ̀ náà ò ṣe ń sọ ni àlẹ́ mi sọ fún yín pé wọ́n ń sọ̀rọ̀ ṣé mo sọ fún yín pé wọ́n ń sọ̀rọ̀ bó ṣe ń sọ lójoojúmọ́ nínú péjì ẹni yẹn ìjà gbọ́ Kwame sí. bóyá wá lórúkọ tó ń gbé wọlé ni I don't know bóyá ti máa ṣe ṣóòtọ̀ náà wá wo ni I don't know but pé mò ń ṣe ṣóò báyìí kí n wá rí kórúkọ yẹn máa kọjá pé mo sọ fáwọn èèyàn tó ń ná àwọn ọ̀tá mi tó ń wo ṣóò mi mo máa rí wọn mo kàn máa ń gbójú ni torí ó máa kọ́ síbẹ̀ orúkọ yẹn pé ìṣwọ́ṣì ẹ rí pé mo máa ṣe é gbé ní pé mo rọjú wọn fóònù gbá mi rárá smile màá tún yẹ̀ sẹ́yìn because ẹni tí ò bá kọ́mẹ̀ntì lọ́dọ̀ mi ò lè porúkọ ẹ̀ jáde mo ti réyàn kan rí gan látọ̀dọ̀ wọn mi tún ní dárúkọ ẹ̀ ẹni tó máa ń blọ́ọ̀gì fún wọn dáadáa mo sọ fún ní báwo ni mo ṣe lè block ẹni tí ò bá kọ́mẹ̀ntì báwo ni mo ṣe lè block ẹ̀ tẹ́ bá rántí ọjọ́ yẹn so orúkọ bọ̀dá ìbáyìí mi ò ṣe ṣìírí orí níbi tẹ́mi ti ń ṣe ṣó ṣé ogun láyé ni ṣógun láyé ni ẹ bá mi lọ pè àbí ẹni tó bá wà l'Amẹ́ríkà ẹ lọ wo fóònù wa ọjọ́ tájọ jẹ́ pàdé tó bá pàdé tájọ ń pera wa tájọ ń discuss àbí pé mi ò wá ríyàn bá sọ̀rọ̀ ẹni ẹlẹ́ni tí mo mọ̀ pé tíìmù tí mi ò belong sí tí mo mọ̀ pé bẹ́ẹ̀ náà wá ṣẹ́rù ni màá bà mí pé kọ́ má tún ṣerú eléyìí fún mi. Of course Kwame mi mọ tíìmù tó wà náà anyway
bóyá òun náà dẹ̀ ti gbogbo olúkálùkù ló ní nation sìn, bóyá òun náà ti ní nation tiẹ̀, but mi ìrè pé wà ní ewé. Àwọn tó wà ní ewé gan wọn lè sọ pé mo bá wọn sọ̀rọ̀. Yèyé Yínká ò lè sọ pé mo kọ́ lòun, kò tẹ̀ nídìí ká sọ̀rọ̀ kò gbéregbé. Ìgbà kan tí mo kọ́ lu Yèyé Yínká gan lórí péjì ẹ̀ lásọ kò tiẹ̀ gbé pàápàá, mo ní láti test ẹ̀, kò gbéregbé. Mi rò bóyá mo kọ́ lu ẹ̀ rí, bóyá tí n bá máa kọ́lẹ̀ bóyá lẹ́ẹ̀kan ṣá, ká tó wá sọ pé ẹni tí ò tẹ̀ súnmọ́ wa. Àwa rò pé ká fi péjì yẹn ká fi sọ̀rọ̀ ká dẹ̀ tú nínú kíjà parí, ẹni tí gbogbo ń pariwo godmother godmother kí gbogbo ẹ̀ tiẹ̀ lọ. Ìyẹn làwa rò pé ká ṣe, la fi ṣe ṣóò ń pa péjì. Ó dẹ̀ kọlù wá lóòótọ́, kò sí rọ́ńbẹ̀. Nígbà tó ń sọ̀rọ̀ péjì rẹ̀ ń tà sọ ni òun sọ̀rọ̀ Dorcas, èmi sọ pé rọ́ gbàgbé Dorcas kan, gbàgbé pa Dorcas jẹ́ kíjà yìí lọ ná. Tó bá jẹ́ péjì ni màá gẹ́ẹ̀tì ẹni péjì. O lè ní péjì tó máa wọ mílíọ̀nù kó má ní monetization ìpè níbẹ̀, gbogbo ẹ̀ ni mo bá sọ. But bóun ṣe ń sọ bí ìbínú pé mi péjì òun Dorcas ni, ń tà dé sọ ni àwa ń protect Dorcas lójú ẹ̀. A dẹ̀ ń sọ fún pé kó jẹ́ kíjà yìí lọ. Ó létí tí mo bá sọ nìyẹn. Òun lẹ́yìn gbé ní ojoojúmọ́. Èmi ò mọ̀ bóyá tó bá ti sọ̀rọ̀ lẹ́ẹ̀kan. Mo lè ti sọ pé lórí social media ẹ̀ síkà tí bá ti pè é ìwọ ṣáàtú screenshot ẹ̀ gbé síta. Orí ọwọ́ mi mo wà, tẹ bá ń sọ anything mi ò fẹ́ rí ọ̀rọ̀ ń pe Kwame ń pè wọ́n jọ ń sọ̀rọ̀ pẹ̀lú Kwame, ẹ̀yìn mi nù. Kíní yẹn ti ń lọ tipẹ́ ni mo ṣe sọ̀rọ̀ sí lénìí. Ṣé gbọ́? Irọ́ yẹn ti ń lọ tipẹ́. Bó ṣe ń pa ó ń dùn èmi náà pé ọmọ yìí ò dẹ̀ ń purọ́ mọ́ wa. Èmi tẹ̀ rò pé ńgbà tí Kwame ṣe tán á tún sọ fún àwọn títí ẹ pé ẹ má bínú, èmi ń ṣẹ̀fẹ̀ ni àbẹ́mi ń ṣeré ní nǹkan kan, pé ó jẹ́ kọ́ mọ̀ òótọ́. Bó ṣe ń sọ ó ń dùn èmi náà lóòótọ́. Àmọ́ èmi ti jáde lẹ́ẹ̀kan, mo ti fi ìbínú mi wọ̀nyí pé nǹkan tó ń sọ yìí rọ́ ni. Àmọ́ àrò pé ó máa tán bẹ́ẹ̀ síbẹ̀ ni ó máa bọ́ sí nǹkan míì. Àmọ́ níbẹ̀ náà la tún ṣì ń rí tẹ́ tún ṣì ń sọ wọ́n ń sọ̀rọ̀ wọ́n ń ṣeré, wọ́n ń sọ̀rọ̀ wọ́n ń ṣeré. Ọmọ ètú jáde lánàá ó dẹ̀ sọ òótọ́, gbogbo tó sọ yìí òótọ́ ni. Kwame kò purọ́ nú ẹ̀. Èmi dẹ̀ tún rò pé bó ti bọ́mọ ṣe sọ tán nǹkan sọ owó gbọ́dọ̀ gbọ́. Àmọ́ ńgbà tó ń sọ̀rọ̀ yẹn ó dákẹ́, ó lè sọ̀rọ̀ mọ́. Àmọ́ dẹ̀ kó padà kó sọ fáwọn títí ẹ pé ẹ̀yin Ofofonation ó dàbí pé irọ́ ni mò ń pa tẹ́lẹ̀ o, òótọ́ ni Kwame ti sọ yìí o, jẹ́ ká gbàgbé. Àmọ́ ò sọ fún wọn. Kàn púpọ̀ wọ́n ti ń bìlíìfù pé a máa ń ṣeré. Ẹ fẹ́ lè sọ pé à ń kíìsì gan, ká nípa Amẹ́ríkà ló wà ní. Nítawọn yẹn nìkan bí dẹ̀ fi sọ ni wọ́n ní pé ìbàjẹ́ ènìyàn kò dáṣẹ́ Olúwa dúró. Ìbàjẹ́ ènìyàn kò dáṣẹ́ Olúwa dúró. Tó bá rò pé gbogbo ìbàjẹ́ tó gbélẹ̀ yẹn wọ́n ń sọ̀rọ̀, ọ̀rẹ́ ni wọ́n dẹ̀ mọ̀ pé kò láìkì màmá, ó láìkì Esabod, kò ṣe kinní kan. Ìbàjẹ́ ènìyàn lásán ni, kò dáṣẹ́ Olúwa dúró. Tó bá rò pé nítorí pé mò ń bá wọn ṣe page, torí wọ́n sọ fún mi, wọ́n ní pé inshort tó ló fẹ́ kọ́ wọn ní kọ́ lọ́mọ wá, mo ní inshort lásán àìmọye bí apps tẹ́ máa lò. Àní pé bí àwọn tó ń cut and paste yẹn tí bá fẹ́ máa gbéṣẹ́ wọn kò lè gbà mí ní ìṣẹ́jú kan. Ìyẹn àwọn tó ń cut and paste yẹn tí bá fẹ́ máa gbé iṣẹ́ wọn kí dẹ̀ máa post sọ́dọ̀ mi kí dẹ̀ máa gbowó lórí ẹ̀ kò ní gbà mí ní ìṣẹ́jú kan. Tó bá pẹ́ jù ní bí 5 minutes ṣá mo gbọ́dọ̀ ti post sínú page mi. Facebook adé tó sanwó lórí ẹ̀. Tí mo ṣe wá surprise nìyẹn. Nígbà tí Lẹ́gbàá òróró ọ̀rọ̀ tó ní pé nítorí owó lèmi ṣe ń ṣe. Bá gbé èmi láìkẹ́ fẹ̀. Péjì tí mo gbé sí yẹn tó orúkọ ẹ̀ wà tó wà bẹ́ẹ̀ tó bá wò sálẹ̀ wà rí pé wọ́n sọ̀rọ̀ kan pa ẹ̀. Wọ́n ní baba Lẹ́gbàá is your turn now àbí kankan. Kí ni èlé mi torí ẹ̀ mo ṣe gbé máàmù yẹn síbẹ̀. Bọ̀ mo ṣe mistake lóòótọ́ pé yẹ kí n cut ojoojúmọ́ yẹn. Bọ̀ kó wá sọ pé nítorí owó tí bá fẹ́ ṣe monetization, bá fẹ́ ṣe page mi kí n máa gba owó, sórí gbogbo èmi ni mo ríre, èmi ni Adé Ọmọ́táyọ̀, èmi ni kíní, bá dẹ̀ máa ṣe iṣẹ́ báyìí, bá dẹ̀ máa gbé sínú page mi. Wàláì,
gbogbo àdè máa ṣe iṣẹ́ àdè máa gbé sínú péjì mi tí Facebook àdè máa sanwó lórí ẹ̀. mo mọ̀ ni babalẹ́bà mo mọ̀ ni. àmọ́ kò wá rò pé nítorí pé mo ti wá lórúkọ ẹ̀ kíní kan ká fi ṣe ẹ̀fẹ̀ ká fi ṣeré tó wá bínú tó rò pé nítorí owó báwo owó máa tán. owó máa tán. ìgbà míì mo máa ń sọ fún yín pé Facebook yà kàn fi ń cruise ní ká ṣeré torí ẹgbàá mi ti bá báyàn jà tí bá bu màá tún fọgbọ́n bẹ́ẹ̀ pé má ṣàtúnṣe. tẹ bá rò pé torí pé a ti sọ̀rọ̀ àlùjọ a ti gbàgbé ẹ̀. àmọ́ kò sí ẹni tó máa gbàdúrà kan purọ́ mọ́ òun. kò yé yín kò sí ẹni tó máa gbàdúrà káàtẹ́ ní pé irọ́ yẹn kàn sọ lẹ́ẹ̀kan tẹ̀dẹ̀ gbẹ́nu kúrò kò ní mú fún wa mọ́. àmọ́ irọ́ ojoojúmọ́ èní the same thing ọ̀la the same thing ọ̀túnla the same thing. tó bá yẹ ó máa bíyàn nú pé báyìí lẹ ṣe ń purọ́ tó ìmọ̀ mi báyìí lẹ ṣe ń parọ́ tó ìmọ̀ mi. òun ló fà tọmọ ẹ̀ náà fi jáde nígbà tó sú pé kí ló dé kí ló le tó yìí irú irọ́ wo lèyí kí la ṣe kí la gbé kí la jù kí la ń sọ kí lẹ̀ ń sọ kí la ń sọ kí lẹ̀ ń sọ. gbogbo tá à ń sọ yìí kò tí ìbá má débì kankan kálẹ̀ kan ra sọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kan tẹ̀dẹ̀ gbẹ́nu kúrò. kò sí ẹ tó gbàdúrà kan máa porọ́ mọ́ òun kẹ́dẹ̀ máa tún máa sọ òótọ́ fún wọn pé òótọ́ rèé kọ́ dẹ̀ sẹ́ pé rọ́ òótọ́ kọ́ nìyẹn irọ́ ni ẹ tún ṣe títí ibi tó tún wọ́ọ̀sì dé ẹ tún ṣe títí ẹ tún lọ bá màmá màmá ẹ ó babalẹ́gbà sórí rúṣó báyìí jẹ́ kí n fi wọ̀n ẹ́ so kí n kàn fẹ́ fi wọ̀n ẹ́ pé kì í ṣe pé torí owó tó bá jẹ́ torí owó ni ohun tí mo lè ṣe pọ̀ o sórí jẹ́ kí mo bẹ́ẹ̀ máa rí sórí mo ríre ní ṣó ti rí mo ríre àbí ṣó ti rí pé òun rèé pé aka play ẹ̀ bó ṣe ṣe ṣó yìí mo lè gbé sínú péjì mi tí wọ́n pé Facebook amọ̀nẹ́tàìsẹ̀ máa ṣe nǹkan kan sìn sórí mi ríre tó ń ṣe rádaràda yìí máa gbé kúrò ń bẹ̀ lọ́wọ́ kan jẹ́ kí n ṣe mi nǹkan fẹ́ fi wọ̀nyí ni o sórí mo ríre yẹn tó ń ṣe tó ní rẹ́ẹ̀dì nínú yẹn máa gbé kúrò ẹlòmíì náà lè mọ̀ mi ò sọ pé mi nìkan mo mọ̀ ọ́n bọ́n kálá fẹ́ máa fi gbowó lóòótọ́ àìmọye iṣẹ́ tẹ́lómi máa ṣe tí wọ́n kàn yọ orúkọ ẹ̀ kúrò tó máa forúkọ tiẹ̀ sí. o you understand ó ní nǹkan kan tó máa ṣe sí agbègbè mo ríre nǹkan kan yẹn ọwọ́ kan ló máa tú dànù. ṣé o ti rí orí kan tó jẹ́ mo ríre ń bẹ̀ mọ́ ṣé orí ibi tí rí kíní yẹn wà yẹn mo kékeré kan gbórúkọ mi síbẹ̀ ni Epagoyimika ó tán kí n gbé sí Facebook straight ni. so tá a bá ní ká fẹ́ máa gbowó pé à ń ṣe nǹkan kan torí owó àìmọye ìwà ṣe pé torí mo gbé ṣòwò lẹ́ẹ̀kan ṣoṣo kó wá rò pé torí owó náà ni èlò náà ni èlò Facebook kò sanwó mọ́ gbogbo kìíní kan gíftì lé lágbájá wọ̀tọ̀wọ̀tọ̀ Facebook kò sanwó mọ́ bíi tẹ́lẹ̀ sórí gbogbo àwọn kan tí wọ́n ṣe yìí mo ríre nǹkan kan yẹn ó lè lọ máa ṣe wọ́n ṣe ń ṣe tán download ẹ̀ náà dé lọ máa gbé màá dé máa yọ orúkọ wọn kúrò màá dé máa fi Epagoyimika sí màá dé máa post ẹ̀ sínú Facebook mi Facebook á dé máa sanwó fún mi. bẹ́ẹ̀ ni kò sí rọ́ńbẹ́ sórí gbogbo pé àwọn tó bá ti súnmọ́ mi dáadáa mo máa encourage wọn ẹ má ṣe báyìí bẹ́ẹ̀ mi fẹ́ kọ́ máa wí pé ìwọ sọ pé ká máa ṣe báyìí wò ó ṣe ẹ bá rí pé ńgbà mi ti máa lọ sí Walmart máa kàn lè ya mo kàn lè fídíò bí àwọn bíi ọ̀gẹ̀dẹ̀ nǹkan kan máa gbé sí reels nítorí reels yẹn náà Facebook máa fún wọn lówó ń bẹ̀. mo dẹ̀ ti sọ fún most àwọn èèyàn tẹ́ bá fẹ́ máa ṣe kínní ẹ má lọ máa gbé fídíò tẹ̀lé ẹlẹ́nìkan ti ṣe kẹwàá lẹ́ ń gbé wá sínú títí yín bọ̀ púpọ̀ àwọn èèyàn kì í gbọ́
Come back. Thank you so much for watching. See you next time. Bye for now.